How old are you? I'm 9 years old. Say what? 9. Zana. 9. How old are you? I'm 9 years old. Zana. You're 9. Yeah. I don't have ID. I can't prove it, but I'm 9. Listen to you kí n fẹ́ ṣe fídíò yìí torí wa àfáà tó ní pé a lè fi ọmọ 9 years ẹ bá mi kí ọmọ mi ò ní ló ṣọjọ́ bí ọmọ 9 years òdì ní ọyá tọ́nù sórí nǹkan ẹyọ kan tẹ́mi lè fi gba àdìsí yẹn wọlé ipò jẹ́ níhùn òní bóyá èjì tí wọ́n ló ń gbà yẹn bóyá ó yàtọ̀ sí tìsín àmọ́ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ àdìsí yẹn ò èmi ò fẹ́ mọ ọ̀dọ̀ ẹni tẹ́tí gba àdìsí yẹn ò jẹ́ níhùn lọ́dọ̀ tèmi invalid ni kò jù báyìí lọ. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Sẹ́rí gbogbo ẹ̀yin apàtẹ́wọ́ fúnrọ́ láti fi dójú tu òdodo báyìí. Ìyà tí yín yóò le ju tàwọn kèfèrí gan lọ níwájú Ọlọ́run. Ìyà yín yóò le ju tàwọn kèfèrí lọ níwájú Ọlọ́run. Torí nínú gbogbo ọ̀tá mẹ́rẹ̀ẹ̀rin tí Islam ní méjì nílé méjì níta tí yín yìí ló le jù. Tí ẹ̀yin apàtẹ́wọ́ fúnrọ́ yìí tí yín ló le jù. Ọ̀tá àkọ́kọ́ wọn làwọn aláìnímọ̀ wọn ànímọ̀ aláìmọ̀kànmọ̀kàn ni wọ́n wàláhì wọn làwọn kèfèrí páálí ni tó já sí wípé ní àwọn gbígi kalẹ̀ ní gbéná kalẹ̀ ní gbé nǹkan mìíràn kalẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run Olúwa wọn tí wọ́n mọ̀ sìn ibẹ̀ ni wọ́n wá Ọlọ́run sí àbí làákà ìwò ní bẹ níbi kéèyàn ń lóun sin nǹkan òun pè òun lólùgbàlà rẹ̀ àmọ́ bíná bá ń jó bójú ń rọ̀ bóòrùn ràn bótútù mú kò lè dákú lójú kan wọ́n sì ní wọ́n sin kìíní wọn ó sì lọ́wọ́ tẹ̀ ní wọ́n ti máa béèrè ara sí so sẹ́ni tí wọn ọgbọ́sẹ̀gbẹ̀ kan torí pé ní kékeré báyìí ní títí wọn tòun tagídí wọn tòun tọkàn líle wọn wàláhì kékeré ní tiwọn kékeré ni. àwọn ẹlẹ́ẹ̀kejì wọn làwọn tá a lè pè gẹ́gẹ́ bí alábùsí wọn làwọn Yẹhudi àtàwọn Nàsárà yẹn àwọn rí di ọ̀rọ̀ wọ́n sì mọ̀ dúdú ṣùgbọ́n tó kábíyèsí Ọlọ́run tó ṣe kó wá bó ṣe ṣe àwọn rí di ọ̀rọ̀ wọ́n mọ̀ pé ojú ọ̀nà táwọn wà yẹn ní táwọn ń ṣe wọn wàláhì kò kún tó àwọn náà ò lè fi gbogbo ẹnu gbogbo ọwọ́ sọ̀yà lérí tí wọ́n ń ṣe ni àwọn ọ̀tá méjèèjì tí Ìsìláàmù ní nítanu ni ọwọ́ pẹ̀yìn ọ̀tá méjì tínú ilé wàláhì tí yìnyẹn ló burú jù tí yìnyẹn ló le jù ẹni àkọ́kọ́ nínú yín òun lè yan aláàbọ̀ ọ̀mọ̀ nígbà kan ó lè máa gba ẹnu èèyàn láti làmọ́lẹ̀ bẹ́ẹ̀ kápẹ́ nìkan láláàbọ̀ ọ̀mọ̀ ṣùgbọ́n nísìnyí tá à ń tí ń rí yìí ó ti ń já mọ̀ yìí pé ní aláàbọ̀ ọ̀mọ̀ ní àwọn tó sì gbé kalẹ̀ láti gbà wọn ti gbé kalẹ̀ nínú falsafa ó ní pé ní nisful ilmi ashaddu khataran min al-jahli al-basit àbọ̀ ọmọ yẹn ẹ fi ń da nǹkan rú púpọ̀ jù ní tí ò jẹ yín ní tí ẹ mẹ́kàn wọn kẹnu bọ́ ọ̀tá kẹrin tó jẹ́ sí pé nínú lílo òun náà wà òun lè yan alátẹnujẹ bí irú ilé ìtọ́sọ̀rọ̀ tán yìí nísìn báwọn kìbìrì bá ti ń sọ̀rọ̀ kan so yẹ kẹ́yìn náà tún máa sọ̀pọ́tì wọn tẹ́ fi máa pàtẹ́wọ́ fúnrọ́ ẹ máa lérò pé ń dojú tó dúdú ni àgbo náà lọ́fẹ́ ta o kò sí nǹkan mi o àgbo tó fẹ́ ta náà ni o wọ́n wá ọ̀nà kan ọ̀nà kejì táwọn èrò fi pé wo script àbí kílẹ̀ máa ń pè ní tẹ̀sí yìí ọ̀wọ́n náà táwọn èèyàn fi pé wò nítorí kò lè rágbó polówó ọ̀wá bẹ̀rù Ọlọ́run wà nínú nǹkan tó wà ń lè mọ́sílámù lára bó tún wá ń fẹnu sọ pé káwọn bá àdísẹ̀ rí àgbéwọlé ìwọ́n náà ń sọ̀pọ̀tì wọn wọ́n wà pẹ̀lú wọn ò ní ṣe fídíò mọ́ o so torí wọn ló fi ṣe fídíò tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo yín yìí apàtẹ́wọ́ fúnrọ́ nìyí àtẹnujẹ lásán ní bá yín jà ọyá máa wo àwọn fídíò dáàfin wọn lóríṣiríṣiríṣiríṣi ọmọ ọdún 9 làwọn eléyìí o táwọn eléyìí ò tí ì tó lẹ́ni ọkùnrin ní bọ́dì wọn táwa fi fọmọ lọ́kọ nílẹ̀ yìí à ń sọ fún yín bó ṣe rí níbi kan kọ́ lórí bò míì bó ti ṣe rí láwọn ààyè kan bẹ́ẹ̀ kọ́ lórí láwọn ààyè míì Ọlọ́run ló mọ̀ ẹ̀dá tóun ṣe dá wa ta jẹ́ Áfíríkà yìí tá ń kúrú táwọn arámọ́lẹ̀ kéékèèké wọ́n mọ̀ tiẹ̀ wíyí ọdún tó pé wà mílíọ̀nù náà wíyí ọdún tí wọ́n ń gbéra wọn kúrò níbi dandan tẹ́ ń ṣe yìí kò sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ pàápàá jùlọ láti rí bí ẹ fẹ́ fèsì Ọlọ́run wàláyà bùkù lẹ́ẹ̀mọ̀ kan èló ni ọ fẹ́ pa nínú wúrúwúrú tó ń yìí tó fi ń fèsì Ọlọ́run ọba tó ní ọ ẹ máa wo àwọn oríṣiríṣi àwọn táwọn fi hàn yìí. How old are you? I'm 9 years old. Say what? 9. Zana. 9. How old are you? I'm 9 years old. Zana. You're 9. Yeah. I don't have Zana. ID. I can't prove it, but I'm 9. We're back with a new video. How old are you? I'm 9 9 what? years old. 9 years old. Yeah. Like this. Yeah. How old are you? I'm 9 years old. Zana. How old are you? I am 21. Zana. Yeah, 21 tomorrow. 21 tomorrow.
How old are you? 13 years old. My country? Yeah, 1, 3. ṣé ẹni tó jásí pé ọlọ́run ọba tó dáa lódì ìdí fọ́ọ́mọ́ tí gbogbo àwọn tí làákàyè wọn ò sì lùhù tí jàǹkáríwọ̀ ọ̀gbọ̀n sí ọpọlọ wọn tọ́lọ́run sì ní kí wọ́n jẹ́lẹ̀mí dáadáa wọ́n jẹ́lẹ̀mí mímọ́ wọ́n jẹ́ mùsùlùmí àbí wọn ò jẹ́ mùsùlùmí wọ́n gbà fọ́lọ́run àbí wọn gbà fún wọ́n gbà fún ànábì àbí wọn ò gbà fún àwọn sí mímọ́ wọ́n sọ tí wọ́n rí wọ́n sọ tí wọ́n mọ̀ wọn ò sì bàjẹ́ nípa ànábì ẹ lọ ká gbogbo ohun tí àwọn tí kì í ṣe mùsùlùmí kódà nínú àwọn ìbò nìna ẹ lọ máa wádìí gbogbo tí wọ́n sọ nípa ń ṣe Ọlọ́run ẹ máa fi gbogbo tẹ́yìn sí wàláhì kò júwe yín bí nǹkan kan tayọ òmùgọ̀ àti dìndìnrìn àti ẹlẹ́mìí tó dọ̀tí àti wọn kì í ta àti alátẹnujẹ aláìmọ̀ yìí tó kàn ẹni tọ́rọ̀ yé ti ń sábùsí àti bàtàn alábùsí kì í sì dá Ọlọ́run fi wá sínú àwọn alábùsí o Allahumma amin. Al Madina Online Madrasa, we are booming. Learn Quran Arabic. No dulling. Inside your room. Call or WhatsApp 08133-258-671. Al Madina Day for you. Al Madina Online Madrasa, we are booming. Learn Quran Arabic. No dulling. Inside your room. Call or WhatsApp 08133-258-671. Al Madina Day for you. gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin àtúnfi àsìkò yìí rán alé tí wípé online madrasa ń bẹ wọ́n bá fẹ́ kọ́ kéwú ó fẹ́ kọ́ bá ṣe ń ka Quran bó ti mọ Quran ká náà ni ó fẹ́ kọ́ bá ṣe ń sọ Lárúbáwá ọkùnrin ní ẹ obìnrin ní ẹ ọmọdé àbí àgbàlagbà àyè ń bẹ lọ́nà tó rọrùn àwọn ọjọ́ tó rọ̀ ẹ́ lọ́rùn àtàwọn àsìkò tó rọ̀ ẹ́ lọ́rùn àwọn olùkọ́ sì ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ láti ṣe àlàyé kéwú láti yànnà náà fún wa kàn sí nọ́mbà tó ń wo lójú screen àbí lẹ́yìn fídíò. Assalamu alaikum. Medina.